Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. The word orí ọ̀rọ̀ Àgbàlá Gabriel náà la ṣì wà. Àgbàlá Gabriel ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún àwọn arúgbó tán jẹ́ ọkùnrin àti àwọn arúgbó tán jẹ́ obìnrin. So fídíò yẹn ni a tún mú wá fún yín because wọ́n ní ẹni tó bá ń tọ́jú arúgbó pé ó dà gẹ́gẹ́ bí ìgbà tó bá ń wá ojú rere lọ́dọ̀ Ọlọ́run náà ni, because gbogbo àdúrà tí ẹni tó bá ti wurun funfun lórí tó jẹ́ pé arúgbó ni ẹni yẹn, gbogbo àdúrà tí wọ́n bá ṣe, gbogbo àdúrà yẹn ni ó máa mọ́yàn. And then gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn èèyàn máa pe Pastor Gabriel wípé aka ọkọ arúgbó, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Pastor Adémọ́lá Amusan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni Pastor ń ṣe. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ farabalẹ̀ wò, and then ẹ̀yin tí Ọlọ́run bá gbà fún, tọ́lọ́run ṣẹ́gi ọ̀la fún láwùjọ tẹ́ fẹ́ support wọn, tẹ́ bá lọ gbogbo àwọn fídíòsì wa, àkáǹtì wọn tí ẹ ti máa fi owó ránṣẹ́ sí wọn, wọ́n máa ń pè é, bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè é. So ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ likes, ẹ comment, ẹ kẹ́ ẹ farabalẹ̀ wo àwọn fídíòsì wa, a lot of videos láti post tó jẹ́ pé ó kọ́yàn lẹ́kọ̀ọ́. Ẹ ṣé gan ni, a dúpẹ́. Ẹ máa rí àmì. Ọlọ́run yóò bọ̀ wá. Ẹni? Ẹnìkan mo ń wo mẹ́sẹ̀jì ẹnìkan sí ẹni ẹ lóun fáwọn tó jókòó yìí ó lóun fún ọ ní 100,000. Ìwádìí wa bá wa olórúkọ Jésù máa gòkèrè ìwádìí wa bá wa ẹ máa gòkèrè ọwọ́ àfúnni gbé ọwọ́ ní ọmọ òkè ní ìgbèrú ẹ̀yìn o agbára lọ́wọ́ olórúkọ Jésù ní àwa rẹ̀ ṣe owó ní báyọ̀ ṣe ní báwa ní owó ní gbókù yín wá ní owó ní báwa ní lóore o olórúkọ Jésù ogun ò ní mú yẹ ní díẹ̀ ní àárín ní sókòrò Adéọ̀sùn, hallelujah. Ẹ bá ń pray. Ẹ bá ń pray fún ẹni yẹn. Adéọ̀sùn Ọpẹ́yẹmí ó ní àwọn sẹ́ndì 100,000 sí àwọn tí ó ti jẹun. A máa gbọ́. Ẹ bá mi pe orúkọ ẹni yẹn pé Adéọ̀sùn Ọpẹ́yẹmí. Láì mọ̀ wá. Ó ṣe wá láàánú. Wọ́n ló ra àánú bọ̀. Mo ń bọ̀. Ẹ sọ pé Adéọ̀sùn Ọpẹ́yẹmí. Wọ́n ló fún wa 100,000. Ebi ò ní pa ọ́. Ò ní mọ̀ ìyà títí ayé. Ìyá arúgbó yẹ gbàdúrà fẹ́ ni ọyẹ́ yẹn. Ibi ọ̀gbá ló sí òní gba bẹ́ẹ̀dì ìgbẹ́bẹ̀ nípa Jésù. Ó sì ọ̀gbọ́n pẹ̀lú pa ó sì ọ̀gbọ́n ní máyà. Jésù Olúwa wa. Adéọ̀sùn ẹ sọ bẹ́ẹ̀. Adéọ̀sùn Ọpẹ́yẹmí. Ọlọ́run ó san fún ọ. Hallelujah.
èmi bá mú gan náà ẹ̀yin bí 150 lẹ́wà mi ó dẹ̀ ní iye tó ti bọ́ lára wa lẹ́nu hallelujah ẹni tí wọ́n pè ní adé ọ̀sán pé ẹni wọ́n dẹ̀ nìkan fún ilé yìí wọ́n nìkan fún ilé 100,000 a jẹ́ pé ebi ò ní sí ní ẹni ẹ̀ títí lọ. Mo ní ebi ò ní sí ní ẹni ẹ̀. In the name of Jesus. Ẹni wọ́n ṣe o. 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 Ẹni wọn ò ní mọ̀ bànújẹ́. Ẹni wọ́n ra àánú gbà. Ẹ máa sọ̀rọ̀. Ẹni wọ́n ra àánú gbà. Mo fẹ́ kẹ́yìn màmá yìí, mo fẹ́ kẹ́ dùnnú lọlé lọ́sàn-án yìí. Mo fẹ́ kẹ́ dùnnú lọlé lọ́sàn-án yìí. Bẹ́ẹ̀ ni rẹ pẹ̀lú àwọn arúgbó àmọ́ wọn lọ́wọ́ ọlọ́sìn Amen. Màmá kan ló pè láti London fún mi. Wọ́n láwọn fẹ́ yí màmá yìí 100,000. Hallelujah. Bẹ́ẹ̀ ni kí lórúkọ wọn? Grace. Ẹ bá mọ̀ mi Grace gbàdúrà pé ká má jábọ́ títí ọ̀la. Olúwa wa ẹni wọn ò ní ṣaláìní. Ẹni pé Grace ẹ ní ṣaláìní. Ẹ máa ní sí lórúkọ Jésù. Ẹni ohun tọ́kàn yín fẹ́ Ọlọ́run máa ṣe fún yín. Jésù Olúwa wa. Ẹ pàtẹ́wọ́ fún Jésù.
ẹ ṣé Mami Grace. Ẹ ṣé Mami Grace. Ẹni wọ́n ṣe o. Hallelujah. Thank you, ma. Thank you, ma. Ẹni wọ́n ṣe o. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Bí wọ́n ṣe bá ṣe ń ṣe yẹn lọ́wọ́, mo ń wo mẹ́sẹ̀jì ẹnìkan. Mọ́mí Sherifat Malik. Wọ́n ní èlò nìna. Mi ò rí dáadáa o. Dúró jẹun. Wọ́n láwọn fún àwọn arúgbó yìí ní 10,000 naira. Ẹ gbàdúrà fún wọn. Hallelujah. 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 Ẹ gbàdúrà fún Sherifat pé wọn ò ní wálẹ̀ láyé. Sherifat ò ní wálẹ̀ láyé, ò ní bẹ̀rù ẹ̀yìn o. Nínú òfin wa ló ní àmọ́ lóore. Àmọ́ lóore sí ọlọ́wọ́ sọ ọ́ lẹ́sìn rẹ̀. God bless you. Ṣé wàá dákẹ́ bí máa pààyàn? Ebi lè lù yẹn pa. Ẹ wò mí, èmi ò ní lajú mi lẹ̀. Ká ẹ lọ máa tọrọ bára lẹ́gbẹ̀ẹ́ títì. Hallelujah. 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 Bọ́lá Dalẹ́ Fáturọ́tì. Wọ́n láwọn fún àwọn arúgbó ní 51,000 naira. Hallelujah. Hallelujah. Ẹ sáré gbàdúrà fún Bọ́lá Délé Fáturọ́tì pé wọn ò ní wálẹ̀ láìláì ó yá. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Amen. Bọ́lá Dalẹ́ Fáturọ́tì, ẹ sọ pé wọn ò ní wálẹ̀ o. Ẹ sọ pé àdúrà wọn ó gbà. Ẹni wọ́n máa ráàánú gbà. Hallelujah. Dickness Dorcas, wọ́n láwọn fáwọn arúgbó ní 15,000. Ó jẹ́ bí èlò báyìí náà? Ó jẹ́ 275. Ó yẹ gbàdúrà fún Dickness Dorcas.
Jésù Olúwa wa. Dickness Dorcas lè wálẹ̀ o. Àwọn arúgbó ìgbàdúrà fún yín. Àdúrà wọn mọ̀ yín lórí. Ìlọ́pẹ́ Dorcas. Ó jẹ́ èèyàn. Jésù Olúwa wa. Akínbámi lọ́wọ́ Àjànàkún Babátúndé wọ́n láwọn fáwọn arúgbó 10,000. Akínbámi lọ́wọ́ Àjànàkún ẹni mọ̀ rí wálẹ̀. Ẹni ẹsẹ̀ tẹ̀ jẹ́ bí ó pa wá. Àǹtí ìjọba lọ gbowó wa. Wọ́n ti fẹ́ fún ọ tó bí 300,000 báyìí o. Yes sir. 285. 285. Yes sir. Nǹkan bá ní fún yín náà máa fún yín. Èmi ní ó dẹ̀ fi kún un. Mọ̀mí ọmọ Bọ́lá lé láti Amẹ́ríkà. Wọ́n fẹ̀yìn arúgbó ní 50,000. Bọ́lá ọmọ Lùsì. Ẹ sọ pé Bọ́lá ọmọ Lùsì. Ó ní jábọ̀. Ẹni Bọ́lá ọmọ Lùsì. Ẹ ṣé o. Ẹ bá wo 50,000 náà fún àwọn arúgbó yìí. Pẹ̀lú owó yẹn, ó jẹ́ lò. 385 sir. Ó jẹ́ 335,000. Ọlábí wọn nínú ọlọ́run fún 2,000. Ẹlẹ́pọ̀ ọlábí wọn nínú ẹ̀mí jábọ́. Hallelujah. Ẹ máa ní símà. Adéníran púpọ̀ láwọn láwọn fún àwọn arúgbó 5,000. Ẹni ọ̀pọ̀ láwọn púpọ̀ láwọn.
bàbá nùmí Kúnlé bàbá nùmí wọ́n láwọn fáwọn arúgbó 20,000. Hallelujah. Hallelujah. Ẹni wọn ò ní jábọ́. Ẹgbẹ́ pé Kúnlé bàbá nùmí ò ní jábọ́. Ẹni ò ní ṣubú bọ̀tà yìí. Kúnlé ẹ̀ máa ní sí i. Owó tí wọ́n fún arúgbó ìbáyìí ó ti lọ 362, sir. 360,000. Gbogbo ẹ̀ pátá ni màá gbà lé lọ́wọ́. Màá dẹ̀ tó fowó kù. Rí ọ̀pọ̀ arúgbó ṣe dé wọn mọ̀, àánú ló fi dé wọn mọ̀. Lẹ́gbẹ̀rún ọ̀pọ̀ arúgbó ṣe dé wọn mọ̀, àánú ló fi dé wọn mọ̀. Lẹ́gbẹ̀rún ọ̀pọ̀ arúgbó ṣe dé wọn mọ̀, àánú ló fi dé wọn mọ̀. Orúkọ Jésù àdó òní wọn lè dé wọn. Hallelujah. 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 All over the world, welcome to our YouTube channel. Tẹ́ bá farabalẹ̀ wo fídíò wa láti ìṣẹ̀bẹ̀rẹ̀, ẹ máa rí i pé update tá à ń mú wá fún yín kí ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ throughout the world náà ni nípa Àgbàlá Gabriel Foundation náà ni a mú wá fún yín. Ẹ dẹ̀ ti rí i pé gbogbo nǹkan tí à ń mú wá, nǹkan tó jẹ́ pé reality tó jẹ́ pé story tó ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé tó jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀, òun náà ni a mú wá sí ojú móhùnmáwòrán yín. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, a rọ̀ yín, a bẹ̀ yín, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ bá wa subscribe, ẹ bá wa share àwọn videos wa. So I really appreciate the support yín o, ẹ ṣé gan ni. So we love you all. Thanks for watching.